Àwọn aṣòfin orílẹ̀-èdè United States of America wọ́n mà ti tú àṣírí òbítíbitì owó tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tí wọ́n ló ń gbé wá láti bẹ ìjọba Amẹ́ríkà lórí ìgbésẹ̀ tí olórí oko orílẹ̀-èdè Amẹ́ríkà ààrẹ Donald Trump tó fẹ́ gbé lórí orílẹ̀-èdè Nàìjíríà, tí àwọn aṣòfin náà tó sì tún fẹ̀sùn kan ààrẹ Donald Trump wípé alábòsí òun náà kò nífẹ̀ẹ́ orílẹ̀-èdè Nàìjíríà, kò nífẹ̀ẹ́ dẹnudẹnu. Lọ́sẹ̀ tí ó kọjá yìí, òun ni àwọn aṣòfin ni wọ́n jíròrò lórí ìpànìyàn Kristẹni èyí tí wọ́n pè ní Christian genocide tó ló ń ṣẹlẹ̀ lórílẹ̀-èdè Nàìjíríà, tó sì jẹ́ pé níbẹ̀ ni àwọn aṣòfin ilé ìgbìmọ̀ aṣòfin kékeré ní ìlú Amẹ́ríkà ni wọ́n ti tú àṣírí wípé Tinubu ó ti gbé òbítíbitì owó wá fún àwọn tí ó lè bẹ ìjọba Amẹ́ríkà èyí tí wọ́n pè ní lobbyist láti máa bẹ̀ wọ́n láti rí ojú rere ilẹ̀ Amẹ́ríkà àti ààrẹ Donald Trump. Ẹ rántí pé lọ́dún tó kọjá ni ààrẹ Donald Trump ni ó ṣe ìkìlọ̀ fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu wípé bí ìjọba bí ò bá wá ọ̀nà àbáyọ sí bí wọ́n ṣe ń pa àwọn Kristẹni nìkan ṣoṣo lórílẹ̀-èdè Nàìjíríà, òun yóò kó sójà wọ Nàìjíríà láti pa gbogbo àwọn afẹ̀míṣòfò náà àti láti dáàbò bo àwọn Kristẹni. Bákan náà ni ó tún jẹ́ kó di mímọ̀ wípé àwọn yóò fi àwọn òfin kan de orílẹ̀-èdè Nàìjíríà. Eléyìí la sì gbọ́ pé ó bá ààrẹ Bọ́lá Ahmed Tinubu lẹ́rù, tí ó fi rán àwọn aṣojú èyí tí olórí olùdámọ̀ràn lórí ètò ààbò fún ìjọba Nàìjíríà, National Security Adviser Nuhu Ribadu, tó ṣíwájú wọn láti lọ́ọ́ máa bẹ àwọn aṣojú Amẹ́ríkà. Ṣá o, níṣe ni wọ́n tú àṣírí wípé ìjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu lọ gbé owó tó lé bí mílíọ̀nù $9 million èyí tí yóò lé ní bílíọ̀nù 25 owó orílẹ̀-èdè Nàìjíríà, ìyẹn bílíọ̀nù 25 owó orílẹ̀-èdè Nàìjíríà 15 billion náà ló lọ gbé fún ilé-iṣẹ́ kan tó ń pè ní DCI l'Amẹ́ríkà láti máa fi bẹ ìjọba ààrẹ Donald Trump àti orílẹ̀-èdè Amẹ́ríkà. Nígbà tí wọ́n ń tú àṣírí yìí ní ilé ìgbìmọ̀ aṣòfin kékeré ní orílẹ̀-èdè Amẹ́ríkà lọ́sẹ̀ tó kọjá, ọ̀kan lára àwọn olóṣèlú Amẹ́ríkà, ìyẹn àwọn aṣòfin wọn tó ń jẹ́ Chris Smith, ó jẹ́ kó di mímọ̀ wípé owó tí Tinubu ná sórílẹ̀-èdè Amẹ́ríkà ó ti pọ̀ jù, àti pé owó náà ti ń ṣiṣẹ́ nítorí pé ó ti ń yí èrò ọkàn ààrẹ Donald Trump padà. Bẹ́ẹ̀ òun náà ni aṣòfin míì tí bẹ́ẹ̀ náà tó tú àṣírí pé ọkùnrin kan tó ń jẹ́ Matthew Tonnanga, òun náà tó ti gbé owó burúkú wá sí Amẹ́ríkà fún àwọn iléeṣẹ́ kan tó ń pè ní Valcor láti máa fi bẹ Trump àti ilẹ̀ Amẹ́ríkà lórí ohun tí wọ́n fẹ́ ṣe fún Nàìjíríà. Ṣùgbọ́n olóṣèlú kan tó ń jẹ́ honorable ní ilẹ̀ Amẹ́ríkà, ìyẹn Joaquin Castro, òun náà máa sọ̀rọ̀ sí Trump. Ó ní alábòsí ní Trump, olókà kéde orílẹ̀-èdè Nàìjíríà gẹ́gẹ́ bí orílẹ̀-èdè tó léwu fún àwọn Kristẹni láti gbé lásán ni, ìyẹn country of particular concern. Kódà ó lárúmọjẹ lásán ní bọ́ǹbù tó wá jù sí Nàìjíríà láti fi halẹ̀ lásán, tó sì ní ká ló nífẹ̀ẹ́ àwọn Kristẹni Nàìjíríà lóòótọ́, kò ní gbé òfin tó tún fàyè ní àwọn Kristẹni Nàìjíríà lára, kò ní gbé irú òfin bẹ́ẹ̀ jáde láyé àti